mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Lórí màmá wa Felicia Abọ́sẹ̀dé aya Adéyọkùnú mi. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Lórí màmá Felicia Abọ́sẹ̀dé màmá tó pọ́gọ́ta ọdún. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Lórí màmá wa Felicia Abọ́sẹ̀dé aya Adéyọkùnú mi. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Lórí màmá Felicia Abọ́sẹ̀dé màmá tún pọ́gọ́ta ọdún. Ẹ wá bá mi kí Jésù bó ṣeun ṣeun. Ó yá o, ẹ wá bá mi fọpẹ́ fólú. Ẹ wá bá mi dámúsò fólú. Lórí màmá wa Felicia Abọ́sẹ̀dé aya bàbá Joseph Adélàkẹ́ Adéyọkùnú mi. Ọmọọba late Emmanuel Araoye Olúwafẹ́mi Ẹdúndòkun. Ọmọ màmá late Madam Comfort Adépèlé Ẹdúndòkun. Agbo ilé Àsálú ní ìlú Ìré. Ṣé ibẹ̀ ni wọ́n gbé bí ọlọ́mọ? Ó kú oríire òní. Ìgbà ọdún kan ẹ̀sìn ọba jẹ́ kó pẹ́ o. Ó dáa bọ́dún bá ti dé ìgbòrògùn a máa máwọ̀ tuntun bọ̀ wálé. Ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń láwùsá, ọdọọdún là ń rọ́mọbì lórí àtẹ. Òjòjò kì í ṣowó, ó máa nájà kókókó lára ó máa le. Ìwé mímọ́ ló sọ pé ó dára kí a máa kayé ọjọ́ orí wa kí a lè máa fi ọkàn wa sí ipa ọgbọ́n. Èyí ni Bíbélì sọ fún wa. Ẹ kú oríire òní, ìgbà ọdún kan. Ó dáa tí mo bá wá kí Jésù Kristi, tí mo sọ wípé gbogbo ìdílé Jésù Kristi ti Násárẹ́tì, tí mo bá ń yáyà bàrà, tí mo lọ sí ìlú Ìré ní agbo ilé Àsálú níbi tán ti gbé bí ọlọ́mọ. Mi ò tí ì jayò pa. Ìwọ lọmọ wọn ní ìlú Ìré. Ìré alálùbọ́sà, Ìré olókè méje, ìtàkùn ọlà, ọmọ ìrèmọ̀jú, orí ọlọ́ta tó dọmọ Olódùmarè, ọmọ àtòrí ọ̀rọ̀ pète ọ̀rọ̀. Ọ̀rọ̀ Ìré kì í rìn, eré sísá ni wọ́n máa ń sá nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ Ìré orí òkè, òkè ni Jésù ń gbé. Òkè lẹ́hùn máa wà lórúkọ Jésù, ẹ ò ní dẹni ilẹ̀. Ta ló sọ pé bàbá yín ò lómi? Ta ló sọ pé Ìré ò lódò? Ó wá wí fún mi, ẹ jẹ́ kẹ́ni náà ó wá sọ fún mi. Akẹ́pá lomi ìsun, yọ̀kọ̀ lomi àmù, afẹ́lẹ́lẹ́ lomi ayaba. Bí mo bá délé bàbá tó bí yín lọ́mọ, máa mú gbọ́mọdé bẹ̀ máa bù mú, máa fomi odò fọsẹ̀. Ọmọ arígbá ńlá fowó fáyaba, ọmọ ìtàkùn ọlà, ọmọ onígbó màdémàdé, ọmọ onígbó málọmálọ. Àjòjì tó bá wọnú igbó, ohun ojú wa lójú rí o. Pẹ̀lẹ́ o, aya wa ní ìlú Iléṣà, Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí, ọmọ ẹlẹ́ni àtẹ́ ẹ̀ka, ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́. Pẹ̀lẹ́ aya ọba, ìyá ọba, ọmọ ọba àwọn ọba, ìyá pásítọ̀, ọ̀rẹ́ pásítọ̀, ìwọ gangan pásítọ̀.
dáa náà arínilóde àbèrè arínilóde àbèrè tá a bá wá béèrè wípé ta ló ní kí n forin ewì kí ìyá wa Felicia Abọ́sẹ̀dé mi àwọn àkántàǹtì wọ́n ní kí n máa kí ọ gbogbo national accountant náà ní kí n máa kí ọ budget department wọ́n ní kí n máa kí ọ audit department account department wọ́n ní kí n máa kí ọ Adéwálé ọmọọba ó ní kí n máa kí ọ Ayọ̀ bàbá Ayọ̀ Olúṣọ́ nífẹ̀ẹ́ mi àwọn màmá wọ́n ní kí n máa kí ọ èmi ìyá rere aya ènìyàn rere ìyá àwọn ọmọ rere ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere mo kí ọ mo kì ọ́ mo sọ wípé b'Èdùmàrè bá fa bíbọ̀ sẹ́yìn lágbára Ọlọ́run a ó jọ ṣàmọ́dún òjòjò oníṣòwò kó má nájà kókó lára wa máa le nítorí ìwé mímọ́ sọ wípé ẹ̀mí gígùn lòun yóò fi tẹ́ wa lọ́rùn o kò ní já ṣe mọ́ oníjà ṣe mọ́ oníjà ṣe mọ́ oníjà ṣe mọ́ ọjọ́ ìbí ọ̀tẹ̀ yóò oníjà ṣe mọ́ ọjọ́ ìbí ọ̀tẹ̀ yóò oníjà ṣe mọ́ happy birthday to you happy birthday to you happy birthday happy birthday happy birthday to you.